fẹ́lifẹ́li náà ló ń dé sí ojú wòran yín láti lè ṣe wa ìròyìn fẹ́lifẹ́li online tv lónìí tí í ṣe ọjọ́bọ̀ ọjọ́ 14 oṣù kẹjọ ọdún 2025 Fúnmi Adénúgà ni oníròyìn. Kó tó di pé ẹ gbọ́ ìròyìn ọ̀hún lẹ́kùnrẹ́rẹ́, ẹ jẹ́ ká dé òkè lọ́hùn-ún, à ń padà bọ̀ wá. Ìròyìn Fẹ́lifẹ́li TV, àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè. Ẹ káàbọ̀ padà, ìròyìn rèé lẹ́kùnrẹ́rẹ́. Ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà Bọ́lá Tinubu ló ti tẹ ọkọ̀ bàálù létí lónìí tí í ṣe ọjọ́ 14 nínú oṣù kẹjọ ọdún 2025 lọ sí orílẹ̀-èdè Japan àti orílẹ̀-èdè Brazil fún ìpàdé ńlá kan èyí tí ó mú ìdàgbàsókè àyípadà rere bá orílẹ̀-èdè Nàìjíríà. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ náà ti wà nínú ọ̀rọ̀ àgbélẹ̀kọ kan èyí tí wọ́n fi léde nílùú Àbújá lánàá lẹ́yìn tí ààrẹ Tinubu ṣe ìpàdé pẹ̀lú àwọn lẹ́nulọ́rọ̀ nínú ètò ìṣèjọba gẹ́gẹ́ bí ìpàdé alágbolé èyí tí wọ́n máa ń ṣe lóòrèkóòrè láti mọ ipò tí orílẹ̀-èdè Nàìjíríà tó wà àti ohun tó kù. Níbẹ̀ ni Tinubu ti fi tó àwọn oníròyìn létí àti àwọn ìgbésẹ̀ èyí tí ó gbé nígbà tó bá dé orílẹ̀-èdè méjèèjì náà. Gẹ́gẹ́ bí wọ́n ti sọ di mímọ̀, ìpàdé yìí ló dá fìrìgbàgbó lórí ìbáṣepọ̀ láàrin ilẹ̀ adúláwọ̀ àti orílẹ̀-èdè Japan. Bákan náà ní gẹ́rẹ́ tí wọ́n bá parí gbogbo ìpàdé yìí pẹ̀lú àwọn olórí ilẹ̀ adúláwọ̀, ààrẹ Tinubu yóò ṣe ìpàdé gbòǹkẹ́lẹ́ alátìlẹ̀kùnmọ́rí kan ṣe pẹ̀lú àwọn ìjọba orílẹ̀-èdè Japan níbi tí wọ́n yóò ti gbé yẹ̀wò kí ni àwọn ohun tí wọ́n yóò ṣe lórí ètò ọrọ̀ ajé, ìdàgbàsókè ilẹ̀ adúláwọ̀ àti orílẹ̀-èdè Nàìjíríà, ìdásílẹ̀ àwọn ilé-iṣẹ́ ńláńlá ti aládàáni. Bákan náà bí àlàáfíà yóò ṣèjọba láàrin orílẹ̀-èdè Japan àti orílẹ̀-èdè Nàìjíríà, ìrànwọ́ lórí ọ̀rọ̀ ètò ààbò àti mímú àyípadà rere bá àgbègbè àti ẹ̀ka ètò ẹ̀kọ́. Gẹ́gẹ́ bí wọ́n ti sọ wọ́n ní àwọn ohun tí wọ́n yóò gbé yẹ̀wò rèé nínú ìpàdé ọ̀hún tí wọ́n ní yóò wáyé ní ìlú kan èyí tí wọ́n ń pè ní Yokohama. Ìpàdé náà yóò bẹ̀rẹ̀ nínú oṣù kẹjọ tá a wà yìí tí í ṣe 20 títí di ọjọ́ 22 ọdún yìí, àti lẹ́yìn tán bá kúrò ní orílẹ̀-èdè Japan ni ó ti tẹ ọkọ̀ bàálù létí lọ sí orílẹ̀-èdè Brazil láti lọ ṣe ìpàdé kan náà ńbẹ̀, léyìí tí wọ́n gbà lérò ọ̀nà àbáyọ sí ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè Nàìjíríà àti ìdásílẹ̀ ilé-iṣẹ́ láti lè jẹ́ kí iṣẹ́ pọ̀ lọ́pọ̀ yanturu kó lè mú ohun tó dáa wọ orílẹ̀-èdè wa Nàìjíríà. Àwọn aláṣẹ àti olùṣàkóso gbọ̀ngàn Olúṣẹ́gun Ọbásanjọ́ Presidential Library eléyìí tó wà nílùú Abẹ́òkúta olúlu ìpínlẹ̀ Ògùn, àwọn mà ní wọ́n ti bèrè wípé àjọ tó ń gbógun ti wà ìbàjẹ́ ṣíṣowó ìlú kùmọ̀kùmọ̀ EFCC wọ́n gbọ́dọ̀ san owó ìtanràn tó ń lọ bí bílíọ̀nù 3.5 náírà 3.5 billion naira, tó ń ti kíkọ ìwé láti tọrọ àforíjì lọ́wọ́ àwọn aláṣẹ àti olùdarí OOPL èyí tó wà nílùú Abẹ́òkúta. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ náà bó ti jáde wọ́n ní ọjọ́ àìkú tí í ṣe Sunday tó kọjá yìí ń làwọn EFCC òṣìṣẹ́ wọn ni wọ́n ya wọ gbọ̀ngàn ọ̀hún, léyìí tí wọ́n kó àwọn ọ̀dọ́ èyí tó ń lọ bíi 93 93 tó sì jẹ́ ọkọ̀ tó ń lọ bíi 18 èyí ni wọ́n tún rí kó kúrò ńbẹ̀ láwọn ọkọ̀ ayọ́kẹ́lẹ́ tó ń ti àwọn ẹ̀rọ ìléwọ́ alágbèéká èyí tí wọ́n gbà lọ́wọ́ àwọn ọ̀dọ́ ọ̀hún tí wọ́n fura sí wípé wọ́n jẹ́ àwọn ọ̀dọ́ tó jẹ́ ọmọ yahoo tó ń jẹ́ lo jìbìtì lórí ayélujára àti àwọn tí wọ́n lọ́wọ́ nínú àwọn ìwà kan sí kejì lórí ayélujára tí ò tọ̀nà. Ṣùgbọ́n báyìí wọ́n ní àwọn olùdarí OOPL ti wá béèrè kí àjọ EFCC kí wọ́n kọ lẹ́tà láti tọrọ àforíjì lọ́wọ́ ilé-iṣẹ́ náà. Bákan náà wọn yóò san owó ìtanràn àti owó ohun tí wọ́n bàjẹ́ nínú gbọ̀ngàn ọ̀hún bílíọ̀nù 3.5 náírà. Lákòótán wọ́n ní nínú àwọn èèyàn tó tún fara ṣèṣe lásìkò tí àwọn àjọ EFCC tí wọ́n wọbẹ̀ yìí wọn yóò tọrọ àforíjì lọ́wọ́ àwọn ènìyàn náà nítorí pé
gbọ̀ngàn OOPL jẹ́ ibi tó jẹ́ ìgbafẹ́ àti ibi tí àwọn èèyàn tí wọ́n ti ń ṣe ìpàdé ohun tó dáa, kì í ṣe àyè fún àwọn jàǹdùkú àbí àwọn oníṣẹ́ ibi, gẹ́gẹ́ bí wọ́n ti sọ. Ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa Nàìjíríà ni wọ́n ti ní lọ́wọ́ yìí o, àwọn ti gbé kọ́ o, bẹ́ẹ̀ sì ni wọ́n ti gbégi dá o wípé ìdásílẹ̀ àwọn ilé ẹ̀kọ́ tó jẹ́ ti ìjọba àpapọ̀ bíi ilé ẹ̀kọ́ gíga fáfitì gbogbonìṣe àti College of Education wípé ọdún 7 sí àsìkò yìí wọn ò gbọdọ̀ buwọ́lù láti dá ilé ẹ̀kọ́ gíga sílẹ̀ ní orílẹ̀-èdè wa Nàìjíríà. Wọ́n ní èyí tó ń bẹ nílẹ̀ kí wọ́n sì ṣe àmójútó rẹ̀ nítorí wípé a ti ní ànító tòun ti àníṣẹ́kù. Gẹ́gẹ́ bí alákòóso fún ètò ẹ̀kọ́ ní orílẹ̀-èdè yìí, eyín ọ̀gbẹ́ni Ọlátúnjí Aláùsá, èyí tó fi ọ̀rọ̀ náà léde, sọ di mímọ̀ lẹ́yìn tí wọ́n ṣe ìpàdé alágbolé o tí wọ́n ṣe èyí tí ààrẹ Tinubu tó léwájú ìpàdé náà lánàá nílùú Àbújá. Lẹ́yìn èyí ló fi ìròyìn ọ̀hún tó àwọn tí wọ́n jẹ́ oníròyìn létí. Túnjí Aláùsá tó sọ wípé ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa Nàìjíríà ti ní ànító àníṣẹ́kù àwọn ilé ẹ̀kọ́ tó ga ní orílẹ̀-èdè yìí tí àwọn ọmọ Nàìjíríà tí wọ́n lè kàwé níbẹ̀ tí wọ́n yóò sì ní ètò ẹ̀kọ́ tó yè koro. Ó ní nípa ìdí èyí àti buwọ́lù láti dá àwọn ilé ẹ̀kọ́ gíga sílẹ̀ nílẹ̀ yìí ni wọ́n ti fagilé ọdún 7 sí àsìkò yìí. Wọn ò gbọdọ̀ gbọ́ pá, bẹ́ẹ̀ sì ni wọn ò gbọdọ̀ gbọ́ pò láti máa ṣe àmójútó. Wọ́n ní àwọn ilé ẹ̀kọ́ gíga bíi fáfitì, ilé ẹ̀kọ́ gbogbonìṣe àti College of Education tó wà ńlẹ̀ kí wọ́n máa mójútó, kí wọ́n sì máa rí dájú pé ohun gbogbo ló ń lọ bó ti tọ́ àti bó ti yẹ. Gẹ́gẹ́ bó ti sọ di mímọ̀, ó ní fún àpẹẹrẹ onílé ẹ̀kọ́ gíga fáfitì kan ó ń bẹ ní apá àríwá ní orílẹ̀-èdè wa Nàìjíríà, léyìí tó jẹ́ àwọn òṣìṣẹ́ tí wọ́n lọ ń bẹ̀ tí wọ́n ṣiṣẹ́ nílé ẹ̀kọ́ gíga fáfitì ọ̀hún wọ́n lé ní 1,200 1,200 ńlá àwọn tí wọ́n jẹ́ òṣìṣẹ́, tó sì jẹ́ wípé gbogbo àpapọ̀ àwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n ń bẹ nílé ẹ̀kọ́ gíga náà ni wọn ò tó 1,000, èyí tó túmọ̀ sí wípé lára àwọn àyè tí ìjọba àpapọ̀ tí wọ́n ti ń ná ìná àpàrẹ tí owó ti ń jò ní àpò ìjọba àpapọ̀ láláìmọ̀ nítorí wípé wọ́n ṣe àkíyèsí irúfẹ́ àwọn nǹkan wọ̀nyí tí wọ́n sì gbà lérò wípé púpọ̀ irúfẹ́ àwọn ilé ẹ̀kọ́ gíga bẹ́ẹ̀ ni ó wà ní orílẹ̀-èdè Nàìjíríà níbi tí òṣìṣẹ́ yóò ti pọ̀ ju àwọn akẹ́kọ̀ọ́ lọ. Ó wá gbé gègé sórí àwọn àti òṣùwọ̀n bí àwọn ilé ẹ̀kọ́ gíga ìjọba ta àpapọ̀ lẹ̀ yìí bó ti pọ̀ sí. Ó ní bí wọ́n bá wò ó ní lọ́wọ́lọ́wọ́ yìí o, ilé ẹ̀kọ́ gíga tó jẹ́ ti ìjọba àpapọ̀ fáfitì tó ń lọ bíi 72 èyí ló wà ńlẹ̀. Ó ní bákan náà ilé ẹ̀kọ́ gíga gbogbonìṣe tó jẹ́ ti ìjọba àpapọ̀ èyí bíi 42. Ó ní èyí tó jẹ́ College of Education èyí ń lọ bíi 28 tó jẹ́ ti ìjọba àpapọ̀ tó ń bẹ ní tìbútùrò orílẹ̀-èdè Nàìjíríà. Lákòótán nínú ọ̀rọ̀ rẹ̀, ó ní ìjọba àpapọ̀ yóò máa ṣe àmójútó àwọn wọ̀nyí láti lè jẹ́ kí àwọn ọ̀dọ́ tó ní ìfẹ́ láti kàwé kí wọ́n ní àyè sí àwọn ohun ìgbàlódé, nítorí wípé àyè ń bẹ nílẹ̀, ilé ẹ̀kọ́ sì ń bẹ fún àwọn ọ̀dọ́ tó fẹ́ kàwé lórílẹ̀-èdè Nàìjíríà. Ṣùgbọ́n dídá ilé ẹ̀kọ́ tuntun sílẹ̀ ni kò ní sí àyè fún láàrin ọdún 7 sí àsìkò yìí. Ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Èkó ló ti tẹ àwọn afurasí 6 kan èyí tí wọ́n gbà lérò wípé wọ́n lọ́wọ́ ò sí ikú ọ̀kan nínú àwọn ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn tó wáyé ní ìpínlẹ̀ Èkó. Ìkọlù àwọn ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn ọ̀hún tí wọ́n ní ó wáyé ò èyí tí wọ́n pa ọ̀kan nínú àwọn ọ̀dọ́ èyí tí wọ́n pe orúkọ rẹ̀ ní Kàmọ́rù tí gbogbo èèyàn mọ̀ sí Kípà, èyí tí wọ́n pa ní agbègbè Èbúté Mẹ́ta ní ìpínlẹ̀ Èkó. Òun ló mú iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Èkó tẹsẹ̀ bọ ìwádìí èyí tí wọ́n fi rí àwọn afurasí ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn 6 kan tí wọ́n rí wọn he o lórí ikú Kàmọ́rù èyí tí wọ́n mọ̀ sí Kípà. Gẹ́gẹ́ bí alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Èkó SP Benjamin bó ti fi ọ̀rọ̀ náà léde, sọ di mímọ̀ wípé àwọn èèyàn wọ̀nyí ni wọ́n rọ́wọ́ tó ní ọjọ́ 17 oṣù keje ọdún tá a wà nínú rẹ̀ yìí lẹ́yìn ikú Kàmọ́rù tí í ṣe ẹni 30 ọdún èyí tí wọ́n pa, tí wọ́n sì ní àìkọlù yìí ó wáyé o látàrí ìkọlù àti wàhálà tí àwọn ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn tí wọ́n ń fà ní agbègbè Èbúté Mẹ́ta.
àwọn èèyàn náà tí wọ́n fi orúkọ wọn léde ńlá ti rí Raphael Hashimi eléyìí tí ṣe ẹni 30 ọdún, bákan náà Wasiu Karim tí ṣe ẹni ọdún 23, Sodiq Ọlábísí tí ṣe ẹni 40 ọdún àti Ọlámilékan Olúwatósìn tí ṣe ẹni ọdún 17, Ọlálékan Olúgbògí tí ṣe ẹni ọdún 54 àti Ibrahim Ọládìméjì tí ṣe ẹni ọdún 22. Àwọn mẹ́fẹ̀ẹ̀fà wọ̀nyí ní alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Èkó ní ó ti wà ní àhámọ́ àwọn ọlọ́pàá fún ìwádìí síwájú sí i. Mo kí gbogbo ojú tí wò mí ti ń gbọ́ mi jákèjádò orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé. Orúkọ mi ni Ambassador Àkànfẹ́ Ìwò tí mo jẹ́ agbẹnusọ fún iléeṣẹ́ X2 Ultimate Herbal International Limited. Níléeṣẹ́ wa bí láti màmọ̀ dájú nǹkan kan tí eléyìnbó ń pè ní health is wealth, ìlera lọ́rọ̀. Kì í ṣàfẹnujẹ́ nìkan tá a bá ń gbọ́ ní sétí, torí gbogbo lọ́gbọ̀n àwọn èèyàn ni wọ́n ń kojú àìsàn tí a pè ní ìfúnpá gíga. Ìdí nìyí tí iléeṣẹ́ X2 Ultimate Herbal fi ṣètò oògùn ìfúnpá gíga fún ní powder àti ní olómi. Kò tán síbẹ̀, oògùn ìtọ̀ ṣúgà ó wà ní iléeṣẹ́ X2 Ultimate Herbal International Limited ní powder àti ní olómi. Òun náà lẹ̀ ń wò yìí. Oògùn ọ̀pẹ́ ẹ̀yìn wà tí a ti ṣe lọ́jọ̀ fún ẹni tó bá ń kojú ọ̀pẹ́ ẹ̀yìn torí gẹ́gẹ́ bí ìṣòro. Iléeṣẹ́ wa níbí ní oògùn ẹ̀ tó lè bá wọn tán rẹ̀ lójú ọgbọ́n. Bákan náà, ogunlọ́gọ̀ àwọn èèyàn ni wọ́n jẹ́ oníbìísí tí wọ́n ti rora wọn pín wípé Ọlọ́run ò lè ṣe, ṣùgbọ́n tó jẹ́ pé àìsàn kan sómìíràn ní kọjú ọmọ bíbí wọn. Ó wà ní iléeṣẹ́ X2 Herbal International Limited fún ìwòsàn fún àwọn oníbìísí. Kò tó síbẹ̀ o, a ní ọ̀pọ̀lọpọ̀ oògùn tí a ṣe létò fún ẹni tó bá jẹ́ ẹni tó bá ní ikùn gbẹ̀ndù tó jẹ́ pé ọ̀rá ti pọ̀ jù lára ẹ̀, ó máa bá wa burn fat, a pè ní X2 burn fat fún obìnrin àti fún ọkùnrin. Bákan náà fún iléeṣẹ́ X2 Ultimate Herbal International. Lákòótán nínú ìròyìn wa fún tòní, ọ̀kan nínú àwọn ìbejì tí ń kọrin P-Square eyín Paul Okoye òun mà ń ló ti sọ̀rọ̀ o lẹ́yìn ìgbéyàwó alárinrin ti aláṣọ funfun èyí tí Davido ṣe àtòun àtìyàwó rẹ̀ Chioma ní orílẹ̀-èdè Miami báyìí. Gẹ́gẹ́ bí Paul Okoye ti fi ọ̀rọ̀ náà léde, èyí tí àwọn ènìyàn ń retí kóun náà kó wá síbi ìgbéyàwó ọ̀hún, ṣùgbọ́n tí wọn kò rí ẹni tó ń jọ Okoye Paul níbi ayẹyẹ ìgbéyàwó náà ló ti wá sọ̀rọ̀ jáde o wípé ẹni tí ò bá lọ bẹ̀rí tàbí ẹni tí ò bá kí ń gbọ́ ìròyìn ni ò ní mọ ipò tí Miami wà báyìí o. Ó ní orílẹ̀-èdè Miami ó ń gbóná jẹinjẹin o látàrí àwọn wàhálà èyí tó ń lọ ní àwọn apá ibìkan ní orílẹ̀-èdè náà. Ó wá ní kí àwọn olólùfẹ́ òun dákun dábọ̀ kí wọ́n má ṣe bínú sí òun nítorí wípé èèyàn ó gbọ́dọ̀ fi ara balẹ̀ ṣíwájú kó tó gbé ìgbésẹ̀ lórí ọ̀rọ̀ ayé lásìkò tá a wà yìí. Ó ní ohun tá à ń wá lọ ṣòkòtò ó ń bẹ ní àpò ṣòkòtò kó wá wà. Wọ́n wá rọ àwọn olólùfẹ́ rẹ̀ wípé kí wọ́n má jẹ́ kí ẹnikẹ́ni ó tì wọ́n gbọ̀ngbọ̀n. Ohun tí ẹ bá ní ipá àti agbára láti ṣe ni kẹ́ ẹ ṣe o, nítorí ọ̀nà tí a gbà bí Táyé kọ́ ni la bí Kẹ́hìndé, àyànmọ́ Táyé tòun ti Kẹ́hìndé ò sì jọra wọn o. Ó ní nípa ìdí èyí, bá a rẹ́ni tó bá fẹ́ ṣe ìnáwó tí agbára rẹ̀ bí ò bá ká màálù tó bá ká adìyẹ tàbí pọ̀nmọ́, ó ní kó rà á. Àwọn tí wọ́n jẹ́ olólùfẹ́ wọn ò bá fi ìfẹ́ jẹ́ o. A gbọ́dọ̀ wo aago aláago ṣiṣẹ́ gẹ́gẹ́ bí Paul Okoye ti sọ. Nípa ìdí èyí, ó lẹ́ni tí ò bá níyàá kì í dégbò ẹ̀yìn nípa mímáa lọ sí àwọn ilẹ̀ òkèrè lọ́rẹ̀ẹ́ ṣe ìnáwó lásìkò tá a wà yìí. Ó ló méwu dání o látàrí àwọn orílẹ̀-èdè tí ogun ti ń ṣẹlẹ̀, tó sì jẹ́ yí pé àwọn orílẹ̀-èdè tó ń ṣe àtìlẹ́yìn fún àwọn orílẹ̀-èdè irúfẹ́ tí ogun ti ń wáyé yìí ni ìkọlù máa ń wáyé ń bẹ̀. Ó ní lọ́wọ́lọ́wọ́ yìí orílẹ̀-èdè Miami ó ń gbóná jọinjọin, àfi kí Ọlọ́run kó bá wa pẹ̀tù kó sì bá wa mú àlàáfíà wá sí gbogbo àwọn orílẹ̀-èdè tí wọ́n ti ń kọlura wọn lásìkò yìí. Tó ẹ̀yin èèyàn wa, ìròyìn wa kò ní jù báyìí lọ fún tòní. Títí dìgbà míì tẹ́ máa láǹfààní láti gbọ́ tòrò ìmí nílé iṣẹ́ wa. Mo gbà á ládùúrà wípé ilé òní lé wa, ọ̀nà òní náà bá. Fúnmi Adénúgà lẹni tó mú ìròyìn wá sí ojú ìwòran yín. Ẹ ṣeun gan-an ni o. Ìròyìn Fẹ́lifẹ́li TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà. Máa wò lóòrèkóòrè.